lápò ọ̀dọ̀ tèmi lóòórọ̀ tòní gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ gé àkòrí ẹ̀ bí mo ṣe gé sí yín létí ìjọba ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti kéde rẹ̀ pé láti ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí lọ èyàn láti ọ̀la lọ àwọn èèyàn ní láǹfààní láti máa lọ sí ibi ìrìn àjò afẹ́wọ́ Olúmọ lọ́fẹ̀ẹ́ mọ́ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde láyé àná ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn Tòkunbọ̀ Tàlàbí òun náà ló jẹ́ kẹ́lẹ́ yìí di mímọ̀ wípé ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti kéde mímọ́ ní àǹfààní àti lọ sí Olúmọ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àtúnṣe sí tán o láláì ní san Ipinle fún odidi oṣù méjì gbáko eléyìí tó sì yẹ kó tẹnubẹ́pọ̀ èyí ò ní ìparí oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí o àmọ́ pẹ̀lú bí ọ̀kẹ́ àwọn méyì àwọn ènìyàn eléyìí tó jẹ́ àwọn èrò pìtìmù lónìrànràn bí wọ́n ṣe ń péjú pèsè síbẹ̀ tó sì ti jẹ́ pé ó ti fẹ́ di à ń yọrí sí ìṣẹ̀lẹ̀ ìtẹnipa lọ́pẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí wọ́n wà níkàlẹ̀ lásìkò tí eléyìí wáyé òun náà ní láǹfààní láti ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́pùtù tí ò fi yọrí sí ìṣẹ̀lẹ̀ ìtẹnipa o wọ́n ní fún ìdí èyí pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìgbáyé lálàáfíà ló jẹ ìjọba lógún ọlọ́lá jùlọ ní ìpínlẹ̀ Ògùn ó ti wá jẹ́ kó di mímọ̀ wípé kò ní sí àǹfààní fún àwọn èèyàn láti máa lọ sí ibi ìgbafẹ́ Olúmọ lọ́fẹ̀ẹ́ láláìsan Ipinle mọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2025 tá a wà nínú rẹ̀ ìyún ọjọ́ àbámẹ́ta sátidé òun náà lè yóò bẹ̀rẹ̀ o tó sì jẹ́ pé láti ẹ̀yìn ìgbà náà ẹnikẹ́ni èèyàn kéèyàn eléyìí tó bá fẹ́ lọ lè ṣàbẹ̀wò sí Olúmọ náà ni ó láǹfààní láti máa san owó kó tó wọlé pẹ̀lú ìlànà àsanwó eléyìí tí wọ́n fi sílẹ̀ o wọ́n ní àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní lọ sólúmọ ọ̀hún pìtìmù lónìrànràn o eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n máa dà pè ní àwọn orúkọ míì eléyìí tí ò jẹ́ pé Mini Mecca àwọn ará ìpínlẹ̀ Ògùn eléyìí fún ìdí èyí kó mọ̀ bá wá yọrí sí ìṣẹ̀lẹ̀ ìtẹnipa lónìrànràn àti àwọn nǹkan míì náà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣàkóbá fún àlàáfíà àwọn aráàlú wọ́n ti fòpin sí báyìí pé láti ọ̀la lọ kí gbogbo ẹ̀kọ́ dákẹ́ wẹ́lo ẹni tí ó bá lọ ọbẹ̀ ó gbọ́dọ̀ san owó kó tó wọlé ni ìròyìn ọ̀hún pọ̀ sọ́wọ́ wájú sí ẹmúwé ìròyìn Punch eléyìí tó jáde lóòórọ̀ tòní ẹ̀rọ akọ̀lé ọ̀hún tó ń sọ wípé ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pohùn dà tí wọ́n ti pàlùdà lórí àǹfààní eléyìí tí wọ́n fún tonílé tẹlẹ́mù láti máa wọ ibi ìgbafẹ́wọ́ Olúmọ wípé láìsan Ipinle wáyé o láti ọ̀la lọ ẹnikẹ́ni tí ó bá tún wá padà wọ ọbẹ̀ báyìí àfìgbà tẹ́ ẹ bá sanwó kẹ́ ẹ tó láǹfààní èrò pọ̀ ń bẹ kùtì. orin àwọn èèyàn tiẹ̀ ti bẹ̀ orin tí wọ́n ń kọ ń gbà kan bẹ̀ lọ́fẹ̀ẹ́ ń bàbá fún wa. lọ́fẹ̀ẹ́ pẹ́lẹ́ èrò pọ̀ ń bẹ kùtì mo ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè Mini Mecca èrò yapa. Mecca gan-an kẹ́ ẹ tó débẹ̀ ẹ̀ sanwó. èrò ẹ̀ sanwó. tó